Ìjà burúkú ó ti fẹ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa méjì ní Jọkẹ́ Jìgàn àti ọkùnrin tíátà kan tó máa ń gbé àwọn òṣèré jáde producer Gbọ́láhàn Moses tó ní iléeṣẹ́ GB Films. Pẹ̀lú bí Jọkẹ́ Jìgàn ṣe fẹ̀sùn kàn Gbọ́láhàn Moses pé ó lù òun ní jìbìtì lórí fíìmù Yorùbá kan táwọn jọ ṣe, tó sọ wípé òun ò rí owó lórí ẹ̀, ṣùgbọ́n tó láṣìírí ti tú sùn lọ́wọ́ pé Gbọ́láhàn Moses ń rí owó lórí ẹ̀, ó kàn fẹ́ yan òun jẹ ni. Gẹ́gẹ́ bí Jọkẹ́ Jìgàn tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ṣe gbé ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára, ó ní lẹ́yìn tóun àti Gbọ́láhàn Moses jọ ṣe fíìmù náà tí àwọn jọ kó takuntakun ń bẹ̀, ẹni Gbọ́láhàn Moses ń sọ pé òun ò rí owó lórí ẹ̀, ṣùgbọ́n oníkàyéfì ló jẹ́ fóun nígbà tí iléeṣẹ́ Africa Magic tó wà lórí DSTV tó máa ń ṣàfihàn eré àwọn fíìmù Yorùbá tó ṣàfihàn fíìmù Gbọ́láhàn Moses táwọn jọ ṣe, ó ní ṣe lòun pe Gbọ́láhàn Moses pé kò ṣeé ṣe kí iléeṣẹ́ náà lo fíìmù ẹ̀ ká má fún lówó, ṣùgbọ́n tó ní Gbọ́láhàn Moses ní wọn ò fún òun ní nǹkan kan, wọ́n kà ṣe sí lónìí. Jọkẹ́ Jìgàn ní òun dákẹ́, ṣùgbọ́n lẹ́ẹ̀kejì tóun torí tó lo fíìmù náà lòun mọ̀ pé kò ṣeé ṣe kí wọ́n tó fíìmù náà lò láì fi Gbọ́láhàn Moses lówó. Ọmọbìnrin náà wá ní kí Gbọ́láhàn Moses kó tètè ṣẹ́ tóun fún òun o, ó ní bíbẹ̀ kọ́, ó ní lóòótọ́ òun ò kì í fa wàhálà o, èèyàn jẹ́jẹ́ lòun, ṣùgbọ́n òun ò kì í gbà kẹ́nikẹ́ni yàn òun jẹ o. Ó ní lọ́jọ́kọjọ́ tí òun àti Gbọ́láhàn Moses bá pàdé, àwọn yóò jà táwọn yóò lura àwọn nílùkulù. Ó ní kí Gbọ́láhàn Moses nítorí pé ó jọkùnrin kó ṣáà máa múra lọ́jọ́ náà pé òun yóò lu òun pa nítorí pé òun ó bá jà gidigidi tí ẹ̀mí ẹ̀ yóò sì kọ̀.